Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. wà yẹn tó lọ́n bá lè bẹ̀ wọnú ẹ̀ tó change Mrs. Chijusewa Ekalema tó ra change díẹ̀ bóyá báwọn wà kan lọ́wọ́ obìnrin oníkálukú ló ní títí ẹ̀ lọ́wọ́ wa náà lá ní tiwa lára pé ọkùnrin yẹn náà wò pé kí ni mo fẹ́ ṣe mo ṣàdẹ̀ nífẹ̀ẹ́ bí kúkú gba kámújẹ máa wò bóyá mo lè bóyá Ọlọ́run lè bá mi yí padà díẹ̀ láti tún lè sìn tá a lè ṣe èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó wá láti ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ní tán fẹ́ padà papọ̀ láti dẹyọ kan òun ni ọ̀rọ̀ ìgbéyàwó so kò sí báyọ̀ ká lè mọ ṣe tó lè perfect tó á ní láti ní sùúrù fúnra wa ni ká fọgbọ́n ṣe ká fi ọgbọ́n tó tí a bá fọgbọ́n tó ẹ má jẹ́ nǹkan kò sí ìgbéyàwó tó máa dúró tó bá pàdé ọkùnrin lẹ́yìn sọkùnrin ọ̀la kó tó dé ọ̀sẹ̀ kan ọkùnrin á ti ṣe ọkùnrin á ti wà ọkùnrin wàá wò pé ṣéyàn lélẹ̀ wàá fẹ́ lè sàpadà tó bá wo ọkùnrin ẹlòmíì tó bímọ fún àpò ṣé ọkọ mi náà ló ń ṣe báyìí ṣá kinní kan wàá fẹ́ lè rò pé kí ni ṣé mo kádẹ́ ni mo mọ̀ ní kí n farabalẹ̀ díẹ̀ kí n kó ṣe má jẹ́ ntàn yìí bó o sẹ́ni kan tó perfect bẹ́ẹ̀ fẹ́ ọmọọba Dubai yóò misbehave kò sẹ́ni tẹ́lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ káfẹ́ Jésù ẹja tún sọ báwọn Jésù ò sí láyé mọ́ o lẹ́yìn bí Jésù ṣe jẹ́ ń tutù yẹn bẹ́ẹ̀ alẹ́ ní tó fẹ́ Jésù yóò padà complain pé kíni Jésù náà níwà báyìí kò sẹ́ni tó perfect tán àfọlọ́hún Ọlọ́run ọba nìkan so bí marriage kan ò lè work out yẹn kò sí èèyàn lè máa work ẹ̀ tí ò bá ti sí violence ń bẹ bóyá ẹ̀nara yín abẹ́ ń fọ́gi mọ́ra yín lórí abẹ́ ń gora yín nígò ẹ̀gọ́ra yín lọ́bẹ̀ tí ò bá ti sí yẹn ń bẹ ṣé bó understanding ẹ̀wọ̀ ọmọ tẹ mú wáyé ẹ̀wọ̀ ohun tẹ go through kó tó di pé ẹ nírú ọmọ yẹn ẹ̀wọ̀ ohun tẹ ṣe ẹ̀yin tẹ lè pamọ́ pọ̀ tẹ fi mọ́ yín ṣọ̀kan tẹ dẹ̀ sọ pé fẹ́ fi surrogate bímọ ẹ̀jọ̀ kí ni ò bá wàá dé kí ni ò bá wàá ṣẹlẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo lẹ̀ bá ṣẹ̀ra yín pátápátá kẹ̀yìn lẹ́yìn ọ̀kan bímọ síta tí ò bá ti sọ pé bóyá èèyàn ń ṣàgbèrè tó pọ̀ jù àbí ó ń ṣe kankan tó lọ tó bẹ́ẹ̀ kò sí ẹjọ́ nísìnyí báyìí ó ti di yam pepper scatter ní àwọn alágbọ̀nà tó ti bá yín kó sí báyìí ẹjọ́ tó bá jẹ́ pé nǹkan tó ṣì wà manageable àbí tó ṣe àjọsìn ní nǹkan tó bá ṣẹlẹ̀ ẹjọ́ péra yín kẹjọ lọ sọ ẹ péra yín kẹjọ lọ sọ ẹjọ́ Bíọ́lá Adébáyọ̀ yẹn èmi dẹ̀ máa sọ kinní kan nígbà tó padà kó tó fẹ́ máa yìí kò blow kò mi rò pé ó loud fún báyìí gan ẹ má bínú ẹ̀yin èèyàn ọjọ́ ò mi máa sọ bọ́kàn tèmi ṣe rí ni mo máa sọ nígbà tóun àti máa yí fẹ́ra ló dàbẹ̀ ni pé gbogbo nǹkan tó ṣe ó kàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀sì ló dẹ̀ bẹ̀rẹ̀ tó ti bímọ yẹn báyìí ọ̀nà yẹn bẹ̀rẹ̀ sí ní ṣí fún ni jọ má wàá sọ pé ó wá dé nínà ó ti fẹ́ nìyí nígbà yẹn náà ó manage ẹ̀bọ̀ láti gbà yẹn nínà wáyé tó máa dé bínsìn tó lè manage ẹ̀ mọ́ nítorí pé ó ti expose sí àbútí máa wọn kàn sí tán bá bí bọ̀bọ́ yẹn náà máa rí nǹkan sọ tán bá bí bọ̀bọ́ yẹn ó máa rí nǹkan sọ èmi ò dẹ̀ nífẹ̀ẹ́ kán máa sọ pé àwọn celebrity yẹn wọn ń dólé ọkọ wọn ń gbélé ọkọ lákùnjọ Abíọ́lá Adébáyọ̀ èmi ò mọ opinion tèmi ni mo sọ yẹn ọgbọ́n tó fi ń gbé nígbà tó ròyún ní fún bọ̀bọ́ yìí tó ròyún ní fún tó fi lọ wò pókè ẹ lọ fi surrogate bímọ tẹ̀dẹ̀ tó fi bímọ tẹ̀jọ́ manager ara yín bọ̀ tó fi ń ṣiṣẹ́ ilé tó bọ́ sí tó ń ṣe tọ̀hún òun ta jewelry òun ṣe taṣọ òun tún ṣe òun host àwọn èèyàn tó ń interview tó ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣe tó ní foundation gbogbo ẹ̀ lọ́wọ́ ó dẹ̀ inú gbíṣẹ́ wo ló bẹ̀rẹ̀ gbogbo tó dẹ̀ dáwọ́lé gbogbo ẹ̀ dẹ̀ ń yọrí sí dáadáa ó mọ tó lọ́n fi ṣe bóyá lọ́n kàn pa àjọṣepọ̀ wa tọkùnrin yẹn pọ̀ lóní kí gbogbo ẹ̀ máa dán kó máa dùn fún ẹ náà wọ́n á rò pé bóyá ọgbọ́n orí ẹ̀ ló fi ń tò ó táwa tọ́lọ̀ ní aṣọ làwa ń sọ yẹn ti wọ̀ ẹ́ mọ́ bínú o ẹ dákun alájà ṣẹwà ń bẹ alájà tí ṣẹwà ń bẹ ẹjẹ aṣọ ní gbólóhùn kọ̀ọ̀kan ká sọ sí i àwọn òní jókòó sí ẹ yes ma. ó náà lọ mọ nǹkan tó pa wọn pọ̀ but ọ̀rọ̀ tó sọ yẹn it went so viral gbogbo àwọn bloggers ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dragging they are just dragging her here and there but nǹkan tó
pamọ́ ojú Ọlọ́run ló tó Ọlọ́run á bá wọn ṣe. Most of them gan Ọlọ́run dáríjì mi ò kì í fẹ́ gbélé ọkọ. Ibi táwọn èèyàn máa parí ẹ̀ sí fún wọn náà nìyẹn náà. Báwo yẹn sọ náà nìyẹn pé tá má ti gbàgbọ́ ẹ̀ kú kò kì í fẹ́ gbélé ọkọ pé wọ́n máa sọ pé kí ni ọkùnrin yẹn mú wá sórí tébù. Tí ẹ bá dẹ̀ sọ pé ọkùnrin yìí ò dá ìyẹn yọ dáhùn bí èèyàn nítọ̀ náà ò dá ó yọ dá èwo ló fẹ́ dá Bẹ́ẹ̀ni. èwo ló fẹ́ jóná. Gbogbo àwọn ọkùnrin yẹn kò sí ètò dá nínú wọn èèyàn mánéjì wọn. God bless you ma. Bí ẹ bá ní pé torí pákùnrin kan fẹ́yàwó kan lè yàrá fẹ́ torí èèyàn fẹ́ torí gbálẹ̀ wọ́n kàn mọ̀ ṣe ìṣe àwọn ọmọ èèyàn wọ́n mọ̀ ṣe lẹ́yìn èèyàn. Kò téèyàn bá ti múra èèyàn téèyàn ti pinra ẹ̀ téèyàn náà dá ní ṣéjì tiẹ̀ náà lọ́wọ́ tó jẹ́ pé òun mojú ọkùnrin kan at least you have your own money that you can spend. It's not that you are looking for this man. Oh, ṣọ̀lẹ náà. Oh, ọwọ́ máa yí kó tó jẹun. I don't see the reason why they should die first. Èmi ò rí reason. Connect ti máa pọ̀ alájà. Oríṣiríṣi connect ló máa wà. Oríṣiríṣi connect wà but ṣé mọ̀ wípé nǹkan tí Táyé àti Kẹ́hìndé bá ṣe tó bá sùn Ìdòwú àti Kídí lè má ṣe tó má sùn. O lè sáré fọkàn yẹn lè because èèyàn kan sọ. Èmi kò expect ẹ̀ because kí ni sọ́rọ́ kéèkì tí wọ́n ṣe yìí. Pé ó ti wọnú marriage kan rí tẹ́lẹ̀. Bébí ẹni pé kéèyàn kàn lọ lé ọkọ like. But ó dà pé wọ́n fẹ́ nìyẹn bí mo ṣe gbọ́ mi ò mọ̀ I'm not sure. But ẹ̀mí máa yẹn àbí marriage yẹn wọ́n ló fàgbàlagbà kan rí. I don't know how to. Àbí Bíọ́lá. Bíọ́lá. Okay. Wọ́n ló ti ní marriage kan rí. But I don't know how true it is because in there should be element of truth. When you see so many rumors, there is element of truth in so many rumors. I don't know anything about them, but I don't know too. Just like that. Ó sáré sọ ó ti òun ló jẹ́ kọ́rọ̀ yẹn dé level tó dé. Ó ti sáré gbé kinní yẹn síta. Tó wọ́n ti kọ́ra wọn láti April. Kò sẹ́ni tó mọ̀ náà. Ó ṣe ń sọ lóṣù. Ẹ lè kọ́ra yín secretly kẹ́ tó fẹ́ra yín létà. Kò sí ìgbà tó bá ti pè. Kéèyàn kàn máa gbé ikọ́ bá máa fẹ́ bí ara ẹ̀ síta. Nígbà wáyé àmọ̀gbà tí ọkọ àmọ̀ àwọn tó máa lọ fún separation tó lè ṣe tún máa padà. Táwọn èèyàn dẹ̀ ní mọ̀. Of course, yes. Ó sì yẹ kó bẹ́ẹ̀ wọ́n dẹ̀ jọ máa gbénu lé tẹ́ẹ̀dì wọ́n dẹ̀ máa jọ gbénu lé tí kálukú máa wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. I don't know. Ìwọ̀n kan tó gbé dání náà. A lot of àwọn tó jọ ń ṣe òṣèré orí ìtàgé gan nínú á máa bí wọn pẹ̀lú bọ́ọ̀lù ń ṣe gbà fún ẹ pẹ̀lú nǹkan tó ṣe. Ọlọ́run gbà fún ọ especially tó máa ọ̀rọ̀ tó máa sọ yẹn ọ̀rọ̀ tó bó ṣe máa ń gbé àwọn èèyàn yẹn wọ́n máa rí oríṣiríṣi kíní. Wọ́n dẹ̀ ṣe rọra dákẹ́ àwọn tó bá fẹ́ yẹ kó mọ̀ wàá sọ fún wọn tó bá dẹ̀ padà gbọ́n ta wàá mọ àwọn tó sọ fún. Bọ̀ inú ẹ̀ gbọ́n làwọn èèyàn ti wá gbọ́. The way those are coming back there to my ex-husband, I too already that was. Ní marriage ọjọ́ òwe wọ́n tó sì wá sórí kinní tó ń enlighten àwọn èèyàn bó ṣe lè ṣe bó ṣe bímọ á mọ̀ pé health challenge health wise ẹ̀ ló jẹ́ kó ṣe nǹkan tó ṣe yẹn. Like but ó ti fi ṣe motivational ní fáwọn èèyàn. O kò sáré bẹ́ẹ̀ síta a lot of things ní yẹn gan máa fún ní mental breakdown. Like tí àṣìbẹ́ni tó sì ṣe surrogate mother ló ti ní marriage ti sáré dàrú yẹn lọ́mọgùn ò tí pọ̀ ọdún 5. Ọmọ yóò lè tí ju 2 years lọ. 2 years no matter anything tó bá tẹ̀ ṣẹlẹ̀ marriage òun ni mo máa sọ fáwọn èèyàn marriage ò ń ṣe rò ọmọdé a máa ṣe date ara wa 1 year 2 years a sì máa ṣe love tó bá ti wọ́n bí 5 years tó ń wọ́n bí 6 years wàá máa mọ nǹkan tó ń pè ní marriage gangan pé ṣé bó ṣe rí lélẹ̀ ṣùgbọ́n endurance wàá ti mú violence dání pé bóyá wọ́n ń nọra wọn wọ́n ń gbára wọn lójú wọ́n fọ́ra wọn létí wọ́n gúnra wọn lọ́pẹ̀ ẹja jọ máa endure ni ọjọ́ tó bá yẹ ẹ̀mí ẹja yẹ yóò yẹ ẹ̀mí ẹja jọ lójú ọjọ́ tó bá dẹ̀ yẹ kí gbogbo wa jọ fẹ́yìn ká jọ fẹ́yìn like marriage ò ń ṣẹrù. I've noticed that she doesn't like bloggers disclosing her story. Gbàgbé wọ́n máa disclose ẹ máa drag ẹ ó lò fẹ́ bẹ́ẹ̀. Ibi tí ò béèrè tó bó ṣe wà wọ́n ló bá yọ ó lò fẹ́ bẹ́ẹ̀ ó lò ṣerú ẹ̀ mọ́. Àwọn tó ń súnmọ́ a rí blogger tó yẹ pé ó ti wò pé ìjẹ́ kan ti ń lọ
ẹ wo àwọn ẹ wo Bámiṣé èmi Bámiṣé ti ń get the justice ẹ wo àáfàá tó mú ọmọ lọ́wọ́ tó mú lọ tó yin lọ́rùn pa ògbọ́n ìṣẹ́jọ́ ẹ̀ lọ ẹ̀dẹ̀ àwọn tán tẹ́ẹ̀dì ara wọn sí àgbálá ayé tán fi gbogbo ayé fi wọ́n jẹun wọ́n ti fi wọ́n jẹun sí ó ti ń lọlẹ̀ àwọn dáwó kú nation tí wọ́n rí sóòṣe ẹlòmíì wọ́n ti yọ lọ bí ọmọ òwò tí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní kọ́ńtẹ́ǹtì kankan. wọ́n lè fún ẹ̀bọ̀ra lówó kó lọ́ máa dìgì wọ́n ganu síbẹ̀ ní báyìí. wọ́n lè máa fún ẹ̀bọ̀ra lówó pé ibi ló ti jáde ọjọ́ wo náà bí ọkọ mi lò lọ nǹkan tí ìgbà ìgbọ́ nílé ayé ẹ̀ bó ṣe wà yẹn wọ́n lọ máa ti di ilé òní náà lọ máa gbọ́ pé òkè ẹ jẹ́ kó jẹ́ pé ẹnu mi lélẹ̀ tí máa kọ́kọ́ jáde ẹ jẹ́ kó jẹ́ pé orí pláfọ̀mù mi ni wọ́n ti máa sọ nǹkan alákọ̀ọ́kọ́ tán lè máa mọ̀ pé òótọ́ ni. so ó nígbà míì ọ̀rọ̀ social media tẹ́lòmíì kó sí nǹkan tí wọ́n wọ̀ rí mo máa wò wọ́n mo máa mọ́jú kọjá nǹkan tí òkàn mi gbà. ẹlòmíì ti sunkún yóò bá mú ìgbà tó wá máa dé social media ṣe lá máa bóyin gold tá máa bóyin diamond. ó sì ẹ̀sùnkún tán ni o tó ní pé òun pàrònú rẹ kó bọ́ sórí igbá ìwà ẹlòmíà wá rí ẹlòmíà God bless you my sister. ẹlòmíì lórí pé ó fẹ́ ṣe ọ̀gá TikTok spokesperson TikTok ilé ti dàrú iná ọ̀rá fa ṣọ́ọ̀bù mọ́ abẹ́ aṣọ pé káyé ṣáà má gbọ́ wá ń tà. sẹ́yìn wá máa fẹ́ yín kẹ̀kẹ́ ó kálukú ló mọ nǹkan tó ń dùn jẹ́ nù kọ̀rọ̀ ìyá rẹ̀. ó sáré bọ́ síta yẹn kí ló fẹ́ ṣe o kò fẹ́ káwọn èèyàn máa yọ ẹnu sí ẹ lára. ó ṣọkọ yẹn gan ló jáde lẹ́nìí kó sọ̀rọ̀ báyìí àwọn èèyàn abẹ kan mọ́gi àgbélébù lọ wá lọ jẹ́wọ́ in fact mo gbọ́ kinní yẹn mo kàn wó pé. bàbá yóò sọ̀rọ̀ ọkọ̀ ò tí sọ̀rọ̀ dì sí o. ẹni tó bàbá yẹn ò ní sọ̀rọ̀. Mrs. Chiju Shewa. nǹkan tán lè ṣe. adúpẹ́ máa ra mà. bàbá yẹn ò ní sọ̀rọ̀. ẹ wá jàgbàdo. wọ́n ti fi gígùn bàbá yẹn lójú báyìí wọ́n ti jù ú lẹ̀. òun ni wọ́n ń sáré ìlú ṣàkópọ̀ ẹ̀ báyìí. ẹ yá ẹ ra mà. yes ma. ẹ ra mà ẹ káàbọ̀. mo máa ń gbádùn show yín gan mọ́ mi. yes ma. ẹ ṣe gan ya so full of wisdom ma. yes ma. Olúwa túbọ̀ máa fi ọgbọ́n kọ́ ọgbọ́n yín máa ẹ ṣe gan ma. amen. ọmọdé máa ń gbádùn gbogbo story tẹ máa ń sọ pa Ìbàdàn. torí mọ́mí tèmi náà ní ṣọ́ọ̀bù ń gbági. èèyà. so mo máa relate mọ́ gbogbo story tẹ máa ń sọ dáadáa. sáìdì bo ni ṣọ́ọ̀bù mọ́mí yín gbági. ibi sáìdì Jésù mo dúpẹ́ yẹn làwọn wà. ok Jésù mo dúpẹ́. bẹ́ẹ̀ni. ok ẹ mọ̀ bẹ dáadáa. mo try díẹ̀ mo mọ gbági díẹ̀ náà. tẹ́ bá wọlé àtẹnu ọ̀nà ọ̀dọ̀ yín yẹn gangan ẹnìkan wà lákọ̀ọ́kọ́ báyìí Tèmítọ́pẹ́ àánú àláò. mo mọ àánú àláò. ṣáàdù friend mi ni. àjọṣe kékeré àjọwọ pátá kékeré ni. ọ̀rẹ́ wọ́n mú mọ́ mi bíi sísítà nínú gbàgbé mo mọ̀ wọ́n dáadáa náà lọ wọ́n ta lace. God bless you ọ̀rẹ́ mi tó bá sí Amẹ́ríkà ló máa wá sọ́dọ̀ mi. tí mo bá dárúkọ mi fún màmá mọ́ mi bọ̀ mi ní fẹ́ sọ mi. kò sí wàhálà. ẹ jẹ́ ìjúwe ṣọ́ọ̀bù tèmi fún yín ẹ mọ advance lókè. yes ma. àwọn ṣọ́ọ̀bù tó kọjú sí advance yẹn níbi iwájú step tẹ máa ń gbà lọ mosque yẹn. iwájú ṣọ́ọ̀bù mi gangan ní center bí sí staircase wà yẹn. ojú ọjà níbẹ̀. ẹ̀ràmà ojàre àdúrà wa gbọ́ ojú òní tiwa. ẹ̀ràmà. kọ́mẹ̀ntì tí mo kọ lẹ́ẹ̀kan yẹn kò yé yín ni mo fi gòkè. ok ma. nǹkan tí mo notice nípa lady yẹn ni wípé kò kí fẹ́ kí àwọn blogger bíi Gist Lover yẹn kọ́ tó àṣírí òun síta. fún rẹ̀ ló máa ń gbé news rẹ̀. ló fi lọ gbé fún rẹ̀. I have studied her even when she got married to this guy. òun ló kọ́kọ́ sọ pé òun married tó gbé fọ́tò ọkọ ẹ̀ síta kí Gist Lover gan tó bá gbé. ìgbà tó bímọ náà fún rẹ̀ náà ló sọ pé òun bímọ vai surrogacy kó tó di pé bóyá ọ̀rẹ́ kan máa lọ ta sórí ẹ̀ fún Gist Lover. I think that's just who she is. She prefers to say her story herself than anybody lè wá ganu sí kó sọ̀rọ̀ lé okùn kan òun àkọ́kọ́ jẹ́ kó sọ kí wọ́n tó tú àṣírí ẹ̀ níta. ṣé mọ̀ pé tó bá post photo ọkọ ẹ̀ lánàá the so called happy birthday to you and everything some people that know the story will actually comment that pé ìwọ wo ṣe fẹ́ títúká ṣé wọn kọ́ lè ṣe bẹ́ẹ̀ fún náà. So I think that's just who she is. She will rather let people. ẹ máa wá gbọ́ níta wá ń sọ ń sìn àjọ wà bí náà nínú mi dẹ̀ dùn pé òun ṣe àwọn ará ilé nìkan ló wà ń bí àwọn àlejò wa náà wà lára wa
orí mo fà ti sọ ń sìn mi mà pé kí ni ṣóun ló fọkọ́lẹ̀ àbọ̀kọ ló fi lẹ̀. èmi ò mọ̀ pa yẹn o. God bless you. Answer nǹkan táwọn béèrè táwọn wá ìdáhùn sí nìyẹn. Ṣé òun ló fọkọ́lẹ̀ òun ló fi bọ̀bọ́ yẹn lẹ̀ mà mo lè sọ bẹ́ẹ̀ fún yín. Tó bá jẹ́ pé bọ̀bọ́ yẹn ló fi lẹ̀ yes. Tẹ́ bá wo ọ̀rọ̀ tẹ́ pé bọ̀bọ́ yẹn ló fi sílẹ̀ kò ń ṣóun ló máa padà wá òun kọ́ ló máa wá kí ní àṣì máa bínú náà kò ń kọ́ ló máa wá kí bọ̀bọ́ yẹn gbẹ̀dẹ̀. Ó dẹ̀ possible kó padà kí náà but kò ní fi gbogbo ọ̀rọ̀ tó fi sí yẹn sí. Yeah. And tá bá wá wò ó bóyá òun wá ní o bóyá ọkọ náà ló fi sílẹ̀ torí pé ẹrí pọ̀kọ̀ ò tí sọ̀rọ̀ ọkọ ò sọ wọn kan dé sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Then ẹ̀gbọ́n ọkọ kan wá bọ́ta ìyẹn wá sọ̀rọ̀ báyìí pé òun appreciate àbúrò òun kí o pé in fact ọkùnrin ni pé pẹ̀lú ọ̀pọ̀ gbogbo bọ́n ṣe rí ìyàwó ẹ̀ ṣe bọ́ta tó sọ̀rọ̀ tó sọ pé kinní kan tó sọ gbá pé tó tún sọ tóun wá pé ṣùgbọ́n nǹkan tó ń social media sọ fóun pé ẹ má bínú I will talk to her I will try to talk to her. Ó lóun wá wò pé bó tún ṣì strong láti ṣe màá tó fóun ní èsì bẹ́ẹ̀ yẹn. Gẹ́gẹ́ bí nǹkan táwọn tó sọ̀rọ̀ nínú ilé sọ ṣe rí àwo òun tún yìgì ní tiwa àwo òsò yìgì ni. Lójú tiwa o observation ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ẹ̀yin sọ́nsẹ̀lẹ̀ observe pé ó dà ń gbé kò kí ń láì kó jẹ́ pé àwọn kan náà máa bá gbé story ẹ̀. Jẹ́sí ó tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sí ṣọ́kọ yẹn ṣẹ́ ni kí lọ́kọ ṣe ṣó fúnyàn lóyún ni ṣó bímọ síta ni àbóhùn ló ti fẹ́yàn rí àbóhùn ni ò ṣe kinní kankan rí. wọ́n máa padà gbọ́ náà wá sọ. Ẹjọ́ tó bá wà lábẹ́ ṣó yìí tó bá jẹ́ pé ẹ bá mọ̀ nípa story yẹn ẹjọ́ àwa akànfẹ́ lẹ́nì ni kí pé bóyá kinní. Or maybe later ṣe mọ̀ kó máa ṣe talk show ṣe mọ̀ kó máa ṣe bí podcast. Yes. ó lè padà fún mi ní fídíò tó bá tún sọ lórí yẹn fún rẹ o. èmi náà tún rí update kan. Okay ma. Wọ́n ní iṣẹ́ mọ̀ kó ń ṣiṣẹ́ iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n ní ibi tó ń ṣiṣẹ́ dé ọmọ tán bí yẹn. Kò ráyè fún. Ó fẹ́ lè máa pè lání ní màmá. Ṣé mọ̀ báwo bí ta bá ti jẹ́ working lady Ọlọ́run jẹ́ ká ní time fáwọn ọmọ ni. Wọ́n ló fẹ́ lè máa pè lání ní màmá. Wọ́n ní bóyá wá jẹ́ argument láàrin òun àtọkọ ẹ̀ pé ó lè so oúnjẹ bí ẹmọ̀ kó oúnjẹ máa jẹ́ problem náà. Wọ́n náà sọ́kò òru kan ló ra lé ló dẹ̀ move out. Ó ra lé. Ẹ̀wọ̀n ló ti ra lé ó kọ̀ move out. Ẹ jẹ́ ká máa wò mọ́ ṣì máa jáde. Èmi náà gbọ́ papọ̀ ti nílé ṣá ọ lọ́dọ̀ àwọn àmìfẹ́ dárúkọ àwọn ènìyàn bíbá. Èmi náà gbọ́ lọ́dọ̀ àwọn àmìfẹ́ dárúkọ ènìyàn ṣá. Ẹni ìdá ti dárúkọ ẹni bọ̀ yẹn jẹ́ ká máa àwọn bí ìta bá rí ni ká máa sọ títí. Èmi náà gbọ́ ní platform for the social house. We go out. Then mo wá rí nǹkan tó tún wá update pé ó máa ń pè òun máa ń rojọ́ fóun. Kò ṣàyẹ̀ ní pé òun dẹ̀ máa ń ní pé kò jọ kó ó ṣàyẹn ṣàṣọ bíi pé she does not. Bí ìgbà tí yẹn fi sọ̀rọ̀ fún. Wọ́n ní kò lè so oúnjẹ olélé náà olẹ́nìkan ní ológun wọ́n ní she does not cook wọ́n ní kò lè pè é ṣe oúnjẹ. Wọ́n ní kò so oúnjẹ wọ́n ní ìdíyẹ ṣe mọ̀ pé ikọ̀ tẹ́mi wá wò ń bi tọmọ yẹn ṣé tó ọmọ yẹn jẹ́ sẹ́wọ́gẹ́sì ní. No. Sẹ́wọ́gẹ́sì nínú ṣe ní feeling fọmọ yẹn ni. Ara. Àbí mo bẹ̀rẹ̀ ní. Mà kí ẹni tó fi abẹ́ ẹ̀ bímọ míì kò ní táìmù fọmọ mà ṣé ń gbọ́ ẹni tó fa bẹ́ẹ̀ bímọ ṣe rí ẹ ti rí báyìí sìn ṣe rí ọmọbìnrin tóbìnrin yóò bá ṣọ́ra wọ́n máa pè lórúkọ tí kìí ṣe tiẹ̀ ẹni tó bá mọ̀ rí kán tètè lọ pè ní tó bá ti ń gbọ́ kán lọ sọ̀rọ̀ sí etí ẹ̀ yẹn ṣèké mo sọ́nsìn mo lóun ló máa òun ló break marriage yẹn kò ń ṣe má nìyẹn tọkùnrin bá lè gbà kó o bí surrogate ọkùnrin ò ní problem náà kí ló máa ń ṣorí àwa míì torí àwa obìnrin mi ò kì í pé ná ṣẹgbọ́ báyìí wọ́n ní she doesn't know how to take care of the baby ṣẹgbọ́ wọ́n ní she will likely to be somewhat mischievous in her marriage. God bless you sir. mo ń bọ̀ ẹ̀jọ̀ o ṣe rí ilé ọgbọ́n àtàwùjọ ọgbọ́n òun la wà yìí màá dẹ̀ fẹ́ kí á farabalẹ̀ dáadáa kò sí nǹkan tí ò lè ṣeé ṣe o tọ́lọ́run bá ní kí márèjì yẹn ò ní túká wà láì kò ní túká kò sí nǹkan wọ́n máa padà sẹ́tù náà ni tọ́lọ́run bá sọ pé òun ṣì wà nínú márèjì wọn. ṣé ẹ rí lọ́pọ̀ gbà míì ìkòkò tí ò lè jata tí ò mọ̀ pé òun máa jata
tán bá bu ata sí tó bá ti gbóná lórí iná tán bá bu ata sí tán bu kí a máa sọ tá máa ta dànù báyìí a máa ta sí yín lára bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹlòmíì ṣe rí. So ẹ̀yin tẹ́ wà ní comment section náà tó bá ní any information ẹ bá wa drop ẹ̀ síbẹ̀ yẹn kò mean pé anything bí àwa peace làwa wá fún ọlọ́run lọ́jọ́ ni ọlọ́run á wọlá pé àwọn ò mọ̀ rí àwọn ò dẹ̀bẹ̀ lọ́run kílé ẹ̀ dàrú ọlọ́run á jẹ́ kó rọ̀ yẹn padà wọ́n ní it seems Biola didn't open up to the guy before she got married she can't conceive. No kì í ṣe ìyẹn ló dá wàhálà lẹ̀ máa yẹn mọ̀ pé ó mọ̀ pé kò lè lóyún máa yẹn mọ̀ àmọ́ yẹn mọ̀ náà tí ò bá mọ̀ á ti kúrò níbi kó tó di pé wọ́n ló gbé wọn dé. kò fọ̀rọ̀ pé òun lè bímọ yẹn kò fi pamọ́ máa yẹn mọ̀ ó mọ̀. tèmi spam máa yẹn ni spam máa yẹn náà lò náà. I think it is all of them they don't know how to take care of the baby due to their work. ṣètìgbọ́ báyìí and due to their work gbogbo wọn náà kì í take care ọmọ gbogbo àwọn celebrity tẹ̀ ń wò yẹn ni ẹlòmíì lè lọ 10 days. ẹ wo Ìyábọ̀ ẹ wo gẹ́ẹ̀ kan tó ní káwọn èèyàn máa dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ onígẹ̀ẹ́ ló bóun tọ́jú àwọn ọmọ tó bá ti ń lọ sí. that is it ṣẹgbọ́ ṣẹtìrí bẹ́yẹn ṣẹtìrí. tó gbogbo wọn ní kò ṣe. ẹ jẹ́ ká tap. ẹ jẹ́ ká tap. jẹ́rìí ó mọṣẹ́ tó ń ṣe kó tó kù. So gbogbo ṣe rí èmi bídè pé kó tó di pé wọ́n fẹ́ra àwọn ẹ má bínú. kò mọ bẹ́ẹ̀ ṣe yẹn kò ń ṣe nǹkan tó wà nù márèjì yẹn nìyẹn irọ́ kó nù márèjì yẹn pọ̀. ṣe rí ẹ máa gbọ́n sí ẹ máa ṣe rí ó lè nǹkan tó máa bẹ́ẹ̀ pọ̀ ó lè máa sọ ẹ máa gbọ́n sí àwọn èèyàn méjì ló ti sọ ọ́n sìn pé ó kó kúrò nínú ilé tó ti yé báyìí sìn wọ́n ló kó kúrò nínú ó kó kúrò nílé ó ti ra lé so ìsúnmí sì pé kò sọ fọkọ pé òun ra lé nìyẹn ó lè jẹ́ pé ó ti ń wà tired of that man before tipẹ́tipẹ́ ó ti lọ make ẹni bóyá ó ṣàti lọ wò pé òkè òun láti ní òun kóun lọ make ibì kan fúnra ara òun ó lè ti ó ṣe láti àyẹn gangan ni marriage yẹn ti kúrò lọ́kàn ìgbà yẹn ìsúnmí sì kò ti kúrò lọ́kàn ìtìpẹ́ nìyẹn. tó bá jẹ́ pé ó máa ní nǹkan tó ṣẹlẹ̀ ṣẹgbẹ́ once in absorption láti àjíkẹ́ yes lọ́sọ̀ under this issue ẹ̀rí pé tó bá yà àfi tó bá yẹ kó láwọn tán lè pé o pé kó dákẹ́ níbi tó bá dé yẹn ṣẹ́rí pẹ̀lú kíní interview tó máa ń ṣe yẹn ó sì máa fẹ́ wá padà sọ̀rọ̀ bí ọ̀rọ̀ èèyàn kan tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kò ní fẹ́ jẹ́ káràtà wá sọ sítórì ó máa yànyàn nǹkan ẹ̀ fúnra lára ẹ̀ ẹ̀rí kó sì ń padà bọ̀ ń ta wá sọ̀rọ̀ ó sì ń padà bọ̀ tó bá máa wá sọ̀rọ̀ yẹn ṣé wàá máa jí ọ̀rọ̀ yín ò wá gbúdọ̀ sí mọ́ lórí kò gbúdọ̀ jẹ́ pé òun ló wà fọ́ọ̀tì o. ó máa láti sí mọ́ lórí o. ó gbúdọ̀ sí mọ́ lórí o. ó ti dìgẹ̀ kó ti fọ́kọ̀ kan rí. àwọn èèyàn máa bí pé ṣọ́kọ ti bẹ̀yẹn tó kọ́kọ́ filẹ̀ kó tó wọ́n lágbàlagbà ni bàbá yẹn pé ẹni èmi náà ti gbọ́ lẹ́nu. bàbá yẹn náà ò dáa ni. London gan nìyẹn ti wá fẹ́ ń gbà yẹn. ẹ kalẹ́ mà ṣe wà mà. London nìyẹn ti wá fẹ́ ló ti wá fẹ́ ń gbà yẹn. ṣẹ́rí Bíọ́lá èèyàn tó wà arrogance wà lára ẹ̀ ìmọ̀rí rẹ̀ ó wà arrogance inú dẹ̀ kò ń ṣe ẹni tó ní respect lọ títí ṣebí ó wá sí Maryland lẹ́njọ́ mẹ́ta ó wá sí Baltimore náà tó ṣe mo rí gbà yẹn ọ̀rẹ́ mi kan ṣe ṣe gbọ́ báyìí wọ́n ní she's controlling ṣe gbọ́. because ọkọ yẹn ọkùnrin ní lọ́wọ́ obìnrin náà ní lọ́wọ́ but ọkọ yẹn look quiet. So ó wá ṣe àṣẹ mọ̀ pé ìwà gbogbo ẹ̀ la ṣe máa mọ àwa alákàn ju gbogbo èlò kúkú sì máa bọ́ ọ̀tá ẹ̀já máa ní sèé ó sì máa bọ́ ọ̀tá gbọ̀dọ̀ gbogbo tó wọ́wọ́. lẹ́nu 2 hours tó fi dúró ṣe MC yẹn àwọn èèyàn láti sọ pé má fi lè ṣiṣẹ́ ṣe o ò lè fi ṣiṣẹ́ ṣe kó ta o. wọ́n ní she just need a child and she just has it no kò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn kò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn o kò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn torí pé ó look gentle lójú ṣá. torí pé ó look calm kò dẹ̀ look ẹni tó wà nù ayé bọ̀ kò ń ṣe ẹni tó wà sọ̀rọ̀ sí kọ̀ọ̀kan. ẹ ti gẹ́ ẹ̀ tiẹ̀ o kò look àwọn wọ́ọ̀dì kínní àwọn ọmọ kínní yẹn ẹ wò rí i pé yes. look ẹ̀yìn làwọn fi ń jọ̀jẹ̀ pé she scam kò mọ̀rọ̀ sọ àwọn ẹ̀ lè gan. ẹ máa gbọ́ wọ́n ní ká lọ wo wedding video wedding ẹ̀ wọ́n ní look at her wedding video how she was nagging on the guy. Imagine.
gbogbo ẹ̀ náà máa bá wọn wọ́n máa wú gbogbo ẹ̀ síta fún wọn. dẹ̀nà àwọn ẹbí ọkọ gan máa sọ fún pé tó ṣé tó bá wò dẹ̀ filẹ̀ ẹ̀dẹ̀ ọmọkùnrin tọ́rọ̀ bá ti sún wọn kàkà kó òun fúnra ẹ̀ ló máa kọ bọ̀bọ̀ yẹn sílẹ̀ mi rò pé bọ̀bọ̀ yẹn ló kọ sílẹ̀ most of the time ló máa ń wá síbí náà ó máa ń wá sí Amẹ́ríkà dáadáa ó máa ń wá sí Amẹ́ríkà dáadáa. ìgbà tí mi tẹ̀ kọ́ ni nígbà ìgbà kan wà tó lọ Canada náà ó lọ Canada òun náà lọ wọ́n àwọn ibo ló gbọ́ ọmọ ẹ̀ sí èmi tí àwọn ṣáà wò mo náà gbowó gbà wọ́n níbo ló gbọ́ ọmọ ẹ̀ sí. ní last year wọ́n lè ti máa ní issue wọ́n lè ti máa ní issue but tí ò ṣe mọ̀ tí ò sọ tó àwọn èèyàn ò dẹ̀ mọ̀ nǹkan tó ń lọ ẹni tó bá wà ní situation kò yẹ kó sọ tó sọ yẹn kò yẹ. nǹkan tó ṣẹlẹ̀ kẹrí nǹkan tèmi rí láàrin yẹn ṣẹ́rí ẹ má bínú pé mo pa ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ṣẹ́rí nǹkan tèmi rí láàrin yẹn ni wípé ṣẹ́rí ìwà bóńkálukú ṣe ń ronú àti nǹkan tó lè jẹ́ kọ́kọ́ ní kálukú kó fì ọ̀tọ̀ọ̀tọ̀ tó lè mú kára ẹ̀ wálẹ̀ ṣé nǹkan ra tó sọ pé network alájà ni o. oríṣiríṣi pẹ̀lú interview pẹ̀lú àwọn oríṣiríṣi èèyàn ó yà pé gbogbo kíníyẹn ló wá ṣẹ̀ṣẹ̀ ó di mind ẹ̀ ìṣẹ́pọ̀ náà wà tó bá tó kún pẹ́dà tó bọ́ síta tó ń sọ̀rọ̀ tó ń interview pẹ̀lú program ẹ̀ ó fi ń mú ọkàn rẹ̀ lé ni kó tó di pé ó máa sọ ṣe mọ̀ oníṣì ẹgbẹ́ tó ṣe wẹ́ẹ̀dì tó pa. èyí tó bá ní problem marriage ẹ mọ bí lùkẹ́ ṣe máa rí ni má change lùkẹ́ Bíọ́lá ò change náà ó ní àti last year lùkẹ́ ò change for a day o. Yes, kò fẹ́ gbé sójú ni kò fẹ́ gbé sójú ni mo rí ọ̀kan tó kọ. marriage yẹn ò bọ́dẹ̀ I don't think you want the marriage. ṣẹ́rí wípé wọ́n rí bó ṣe ń sunkún no ẹni tó mọ̀ ó sọ̀rọ̀ wípé gbogbo ẹgbà ló fi ń sunkún nínú ilé tó mọ̀ dáadáa tó mọ̀ bó ṣe ń ṣe. ó ń sunkún sọ́yọ́ ọkọ máa kíìtì ẹ̀ ní àbí kí ló ń ṣe kí ló ṣẹlẹ̀ sí tó fi ń sunkún ṣọ́kọ́ máa kíìtì ẹ̀ ní. ìwé tó ṣe máa ṣe ó lè ẹni sùúrù ẹbí bóyá ọkọ fún happiness o bóyá ọkọ fún happiness mọ gbogbo nǹkan tó fara pamọ́ gbogbo wa ń sìn àmú lóríṣiríṣi ní àbádẹnu lẹ then ọ̀rẹ́ bí ọkọ náà èèyàn lè fi judge because ẹni tó nǹkan bá ṣẹlẹ̀ sí òǹkàlùkù máa ṣáàdì tọ́jú ẹ̀ ni òǹkàlùkù dẹ̀ máa ní lólùfẹ́ ọkọ tó yẹ kán máa wọlé ó máa pè é. àwọn náà jọ ọmọ ibi tó ń jọ dì sí òǹkàlùkù àjọ ń sọ tiwa ni àjọ ń wò pé báyìí ló ṣe rí báyìí ló ṣe rí ẹbí ọkọ dẹ̀ ní ẹ̀ lè rẹ́ bí ọkọ ajé kó jẹ́ pé nǹkan ṣẹlẹ̀ sí sáìdì tiwọn kó wá sọ pé wọ́n ní sáìdì ọ̀dọ́ tiwọn kó sọ pé ọmọ ọlọ́mọ náà fẹ́ ẹlẹ́ni kò bọ́ sí. owó lòun wà ní àbẹ́jọ́ ló fẹ́ rò. ọkọ náà dẹ̀ ní tẹ́sán pé ó kàmù sí ìyá ọkọ yẹn is very old quiet. ìsàtọ́lá fà. ó lè lu quiet mọ orí èèyàn tó náà jẹ náà fojú bó ṣe ń fojú Bíọ́lá George lè ṣe fojú ọkọ George àwọn méjèèjì ojúmọ́ ju ká èèyàn ò mọ tó jọ ṣẹlẹ̀ ẹ máa pọ bó ṣe sọ ó ní my head ṣe ó lè bìlì pé tó wọ́n bá sọ sí máa affect iṣẹ́ wa ó máa affect ọkà rẹ̀ ẹ mọ àwọn tó ti preach fún ẹ mọ àwọn tó ti bá sọ̀rọ̀ ṣó ti yẹ kó tó di ẹ fẹ́ máa kàn sọ bẹ́ẹ̀ ni mo kálukú ṣe sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni láti òdì ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lè ti preach fún kọ́ ti bá a sọ oríṣiríṣi pé báyẹn kó affect iṣẹ́ kó múṣẹ́ láti fi gbàgbé nǹkan tó ń ṣe ó lè kó lórí kí ẹ jẹ́ ká sọ tòótọ́ tí yóò bá máa announce ìjọ tó fi sọ pé òun ò ṣe mọ́ òun ṣe níjọ́ tó fi jẹ́ tí bọ̀bọ̀ yẹn ń ṣe pàtí tó kọ́ yẹn bó ṣe kọ́ yẹn ò dáa bó ṣe kọ́ yẹn lọ́wọ́ tó kọ́ gbà tó ń máa sunkún gbà tó kó dá bó ṣe announce níwájú ọlọ́run àti èèyàn ǹbá kò kí kó dẹ̀ jíjọ́ mi kó wá sọ àkó ṣe bó ṣe dùkọ́ tó yẹ káwọn èèyàn kò sẹ́ni tó bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀yà wọ́n bí ẹjọ́ òun dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn sọ wọ́n bí ẹjọ́ lọ́wọ́ ẹ̀yà ṣẹ́rí ẹ jẹ́ kémi sọ kínní kan fún gbogbo wa ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ wọn kan fún wa ṣẹ́rí ẹ má jẹ́ ká sọ pé torí pé a jẹ́ obìnrin ẹ má jẹ́ ká dá ẹjọ́ yẹn emotionally ẹ má jẹ́ ká rò pé torí pé obìnrin ni wa ẹ jọ ẹ jẹ́ ká fi ṣí ẹ má jẹ́ ká sọ pé a fẹ́ gbèjà Abíọ́lá
ẹ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀ lèmi fẹ́ ká sọ níbí tí bàbá yẹn bá jẹ́ àbúrò wa tó bá jẹ́ ẹ̀gbọ́n wa ṣe lè gbarú ẹ̀ kí irú nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ sílé ni how will you take it ẹjọ́ tó bá jẹ́ ọmọ wa lọ́jọ́ bíi títí ẹ̀ tó bá jẹ́ pé ọjọ́ bíi Bíọ́lá ni bọ̀bọ̀ ìjẹ́ tó bá ṣe lé gbogbo alámọ̀ gbé bọ̀bọ̀ ìṣépè lé ní nà àwọn máa ṣépè ní kó bàjọ́ ayé ẹ̀ jẹ́ tó ti wà abiyamọ ní gbogbo wa náà tá a bí ọkùnrin tá a dẹ̀ bóbìnrin tó ti yé wa mà ṣe rí ẹjẹ́ sọ nǹkan fún wa mà obìnrin ni ẹ jẹ́ ká lọ kọ déètì ní ilé wa la máa padà gbọ́ nǹkan tó wà behind gbogbo tó wà nílẹ̀ tó ti yé yín a máa padà gbọ́ tó bá lọ ṣẹ́ mọ́ Bíọ́lá lórí a máa lóhùn òfẹ́ bẹ́ẹ̀ lórí social media yìí o bẹ́ẹ̀ mo sọ fún yín wọ́n máa èèyàn tó wà submissive sọkọ ni èèyàn tó wà arrogant ṣe rí ẹ jẹ́ n sọ nǹkan fún yín àwọn èèyàn ti sọ many things látàárọ̀ tẹ́ bá gbogbo platform tí mo ń kọjá ń bẹ̀ láàárọ̀ mo ṣàǹgbó oríṣiríṣi mo ṣe ń sọ náà lélẹ̀ ṣe ti yé yín ṣẹ̀dẹ̀ rí èèyàn wọ́n lẹ́nu èèyàn òun lòun Ọlọ́run nǹkan tẹ̀mí Ọlọ́run sọ fún mi ni pé ọmọbìnrin yìí ò rántí pé bóun lòun ṣe jẹ́ kọ́mọ yẹn tó wọnú ayé ẹ̀ ṣe ti yé yín kí ni Abíọ́lá jẹ́ kó tó di pé ó bí ọmọ yẹn lẹ́yìn ìgbà tó bí ọmọ yẹn tẹ́ bá tábà lákìyèsí dáadáa lẹ́yìn ìgbà tí Bíọ́lá tó bí ọmọ yẹn tán òun ló ṣí ṣọ́ọ̀bù ilé tán ti ṣe bẹ́ẹ̀ tán ti ṣe némi ọmọ yẹn ẹ lọ wo léyìn bóyá 2 bedroom flat àbí nǹkan nílé yẹn tán ṣe kinní yẹn lẹ́yìn ìgbà yẹn náà change accommodation wọn náà ṣe gbogbo ẹ̀ ó ní ṣọ́ọ̀pù kìíní ó ní ṣọ́ọ̀pù kejì ó ń ta jewelry níbì kan ó ń ta kìíní ó ń ta foodstuffs ó ṣàǹṣe ó ṣí gbogbo àwọn ṣọ́ọ̀pù yẹn káàkiri lẹ́yìn ìgbà yẹn ló tún wá lọ ń ṣe interview tó ń ṣe yẹn ẹ wá wo interview yẹn bó lóun ṣe darapọ̀ mọ́ interview tó lóun ṣe yẹn. èèyàn wò náà lórí kìnìún. ẹ jọ torí Ọlọ́run àwa tá a bá nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí èmi ò bẹ lọ́run kó wálẹ̀ láyéláyé tó bá jẹ́ pé bí nǹkan tó bá ti ṣe ẹ jẹ́ ká panu pọ̀ ká bá sábà ń sọ one voice á jókòó alọ́rù ṣé ewu gbàdẹ́ra ó máa ń wé èèyàn o ewu gbàdẹ́ra kọ́lọ́ má jẹ́ kárí rẹ̀ kò mọ tó lọ ń ṣe I'm telling you kò sókùn tó máa wà nínú marriage kó má fọkọ ẹ ní respect ṣé ní marriage is not by force wọn ò force ènìyàn kan láti wà nínú marriage a single mother pọ̀ dọ́ tó fẹ́ bímọ o lè lọ ra spam kó bímọ ra spam wọ́n máa ta spam fẹ́ wọ́n ń ta ó wà nílùú tàwa ó wà Nàìjíríà náà wọ́n ti ń ta Nàìjíríà náà ó lè ra kó anybody bẹ́ẹ̀ gbóyún kó bímọ ọmọ yẹn máa jórúkọ ẹ lára àwọn obìnrin tó jẹ́ Ìgbò ó wà ní Ìgbò tó ṣe kò lọ́kọ ṣé yẹn bẹ́ẹ̀ ọkùnrin yẹn ò lọ́kọ obìnrin yẹn ò lọ́kọ wọ́n dẹ̀ bímọ yẹn fún ọmọ yẹn dẹ̀ ń jórúkọ ẹ̀ dandan kọ́ ni kẹ́ ẹ mọ́kùnrin kankan wá sínú kẹ́ máa fọkùnrin ráre no olójú ẹni tó lè gbà tó ti yẹ ọba yẹn sìn ẹ wo Tóyìn Abraham náà bó ṣe jẹ́ kó ṣe kinní tó a máa ń rí kíṣì tó máa dáná náà bẹ́ẹ̀ bó bá ṣì rọ́pò ẹ̀ God bless you God bless you. ó bá jẹ́ pé fèkì ni o ẹ jẹ́ fèkì wa ẹ jẹ́ ẹ fi fèkì wa ká mọ̀ pé fi fèkì wa wọ́n àkí ẹ̀ pọ́n kọ ẹ lé kò sẹ́ni tó ń rán ewé kó lọ lọ́kọ àwọn tí ò lọ́kọ àárín wọn tó ń ṣìdílé kan ṣoṣo nípa àmọ́ wọn náà. bẹ́ẹ̀ ló ṣe ń gbọ́n ìyọkọ ẹ̀ náà fẹ́fẹ́fẹ́ o. bẹ́ẹ̀ ni tabari Abraham àmà àyẹkọ mi ọmọ ẹ wọ́n bá rọ ọmọ ọkọ ẹ̀ náà ó mọ̀ pé ọmọ yes lọmọ yẹn wà ọmọ yẹn ti parí skul yẹn sí náà ó mọ̀ ọkọ ohun ti bímọ kó tó fẹ́ ọkọ ẹ̀ náà ó dẹ̀ kó gbọ́n papọ̀ àtìyá ó gbó kó mọ́ dọ́pẹ̀ láyé nìyẹn náà òun náà ti wà náà márèjì kan rí pé kò pé òun ó rí lẹ́yìn sí òkú kí lóun lè ṣe ó lówó jọkọ ẹ̀ lọ́nà ó fọpọlọ ṣègbésí ayé ẹ̀ náà kí ló dé ẹ̀ lè mọ̀ ó interview lọ́jọ́ kan ó lóun ò lè dá ó lóun àwọn ò lè jọ ṣe kíní papọ̀ nítorí ọ̀tọ̀ọ̀tọ̀ ní kíní oníkálukú láwọn tó bá bóun bá ṣiṣẹ́ àsanwó iṣẹ́ tó náà bá báwọn ṣiṣẹ́ lóun máa sanwó iṣẹ́ bóyá wọ́n sọ nínú interview náà bóyá sọ nìyẹn ó lóun lè jọ dáwó pọ̀ very simple. Coded yẹn náà ni mo kàfílà kíní kan coded. ọkọ ẹ ti fẹ́ obìnrin méjì náà Amẹ́ríkà lọ́kọ ẹ̀ ń gbé pọ̀ tẹ́lẹ̀ bí bọ̀bọ̀ yẹn ṣe fẹ́ ó ń gbọ́n bọ̀bọ̀ yẹn fẹ́fẹ́fẹ́ ni. That is it. bọ̀bọ̀ yẹn ti change life ẹ̀ náà. ṣé ní nǹkan tó máa ń ṣe àwọn obìnrin ẹ má jẹ́ kí n tàn yín ẹ má jẹ́ kí n tàn wá tí Ọlọ́run bá ti lè bọ́tà búrẹ́dì obìnrin a máa wá rí i pé ẹni tá a fẹ́ ń gbà ẹ̀ máa rí i pé kò ń ṣe lẹ́bù wa mọ́ kò ń ṣe kinní kan mọ́ ẹ jẹ́ kí nọ́mbà 6 wá lọ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ní tó ṣẹlẹ̀ pẹ̀lú situation tá à ń lọ lọ́wọ́ ń sìn nìyẹn ẹ jẹ́ ká lọ kọ́lẹ̀. tẹ bá mì ti Bíọ́lá láàrin ìṣẹ́jú méjì tẹ bá jẹ́ èèyàn tó wá observant ẹ máa tètè mọ orí èèyàn tó jẹ́ ohun ẹ le gan. kí ló dé. ohun ẹ le gan ó bọ́ tí torí lùkẹ̀ làwọn ẹ̀kọ́ ṣe ń jọjẹ.
nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú the other woman ó ṣiṣẹ́ kú dànù yẹn òun náà ló ṣẹlẹ̀ sí láwọn ilé náà báyìí sí náà ó ṣiṣẹ́ kú dànù eléyìí tí jẹ̀bùn àti jẹ̀bùjẹ ló ń ṣe tí ò káàkiri yẹn ṣé mọ̀ pé òun náà wọ́n jọ bẹ̀rẹ̀ wọ́n jọ ń po gbókì ní ẹ̀pọ̀ àtọ́pọ̀ tẹ́lẹ̀ ni o wọ́n jọ ń pò pọ̀ ni o ọlọ́run wa ti gbógo fọ́lẹ̀ báyìí sí ó ṣe breakthrough ti wà báyìí sí sọ́kọ́ yẹn ò mọ̀ ṣe mọ́ báyìí. ṣé yé báyìí sí ó bá kọ̀ọ̀kan sẹ́gbẹ̀ẹ́ kan báyìí sí mi ò mọ àwọn tó ń yanjú kéèsì tiwọn náà sí o ṣó ti yé wa pé táwọn obìnrin ṣe lé tá à ń ṣe bí elé má sọ kíní kan fún wa tó bá ti mọ̀ mi ò mo fẹ́